Àwọn èèyàn kan àbí kí n ní àwọn ọ̀dọ́ ẹ̀yà kan wọ́n rí ẹgbẹ́ Afẹ́nifẹ́re gẹ́gẹ́ bí ojo tàbí tí ó jẹ́ ọmọ tiwọn nìkan ni wọ́n fẹ́ gbé níjà lórí ọ̀rọ̀ Nnamdi Kanu. Wọ́n ní bó bá jẹ́ Sunday Ìgbòho ni èèyàn Afẹ́nifẹ́re ó ti bọ́ta ọ̀gá ọmọ Yorùbá ni ẹ má lọ tì í mọ́lé o, ẹ má sá mọ́ wọn o. Wọ́n nígbà òde ọ̀rọ̀ pé ara irú nǹkan náà tí Sunday Ìgbòho gbogbo ń jà fún òun náà ni Nnamdi Kanu ń jà fún. Wọ́n sá mẹ́wọ̀n, wọ́n lẹ́gbẹ́ Afẹ́nifẹ́re wọ́n sì dákẹ́ jẹ́. Ẹgbẹ́ ṣojo lẹ́gbẹ́ Afẹ́nifẹ́re. Àkọ́kọ́ náà kí n kọ́kọ́ dáhùn bèèrè tẹ́ fi ṣe Afẹ́nifẹ́re kì í ṣojo. Ṣùgbọ́n nígbà táwọn ẹgbẹ́ ní pé nǹkan tí Sunday Igboho ń jà fún òun náà nìkan Nnamdi Kanu ń jà fún, inú mi dùn táyẹ̀ fi kan sí torí kò rí bẹ́ẹ̀. Ǹjẹ́ nǹkan tí Kanu ń ṣe ǹjẹ́ Sunday Igboho ṣe? Torí pé ọ̀tọ̀ ni nǹkan kan kéèyàn ń jà fún nǹkan kan, ọ̀tọ̀ ni pé èèyàn lérúgbà nǹkan, ọ̀tọ̀ wá ni pé èèyàn ń ṣe nǹkan kan. Ṣé nǹkan tí Kanu ṣe náà ni Sunday Igboho ṣe? Certainly not. Kì í ṣe bẹ́ẹ̀. Torí pé kò síbì kankan tí a lè gbọ́ pé Sunday Igboho sọ pé ọyá ẹ̀kọ́ ọgbọ̀n ẹ̀kọ́ àdá ọyá ẹ̀rọ ọmọ ṣe báyìí ẹ máa ṣe àwọn tí wọ́n bá ti rí pé wọ́n wà nínú aṣọ àwọn agbófinró sójà ọlọ́pàá ọyá ṣe wọ́n bá kan nǹkan kan lára àrí tí wọ́n ti fi ẹ̀rí hàn wọ́n ti fi hàn nílé ẹjọ́ torí ẹ̀ náà lọ́ọ́ fi dá ẹrú ẹjọ́ tó dá fún wípé kí wọ́n máa lọ sí bẹ́ẹ̀ sókè ṣe pé bóyá à ń hun èmi ò tí ì rí ibìkan tó rí ẹ̀rí mi ẹ̀ mú wá pé yàtọ̀ sí pé bóyá Sunday Igboho lọ ó ń dìfẹ́ǹdì àwọn tí nǹkan kan ṣe ìyẹn kọ́ jẹ́ iní. Èkejì wá ni wípé gẹ́gẹ́ mo sọ fún yín àwọn àgbààgbà ni wọ́n wà nínú Afẹ́nifẹ́re. Níbi tí wọ́n ní inú làgbà ń yá àgbà kì í yá ẹnu. Kó èyí tó di pé a lọ síbi kankan a fẹ́ lọ jàǹbì kan ìjà kì í ṣe pé ti ọ̀pá ẹ̀wọ̀n ti ìbọn nìkan mo sọ pé a tẹ̀ fẹ́ dá sọ̀rọ̀ kan àbá fẹ́ gbégbésẹ̀ lórí nǹkan kan á kọ́kọ́ wádìí wò náà. Irú ẹgbẹ́ Afẹ́nifẹ́re tó wà nílẹ̀ Yorùbá àwọn Ìgbò náà ni ṣàwọn pé Ìgbò ni Nnamdi Kanu mo fẹ́ rán wa létí ni gbogbo náà la mọ̀. Àwọn náà ní irú ẹgbẹ́ tiwa náà wọ́n pè ní Ohanaeze Ndigbo. Àkọ́kọ́ náà wọ́n ní alára ní bó ní pé wọ́n ti ń pè ẹni tí alára lára òrùn wọn ló kó àìwò tí ọ̀rọ̀ bá ṣẹlẹ̀ tí wọ́n pè wá sí kódà bí wọ́n bá pè wá sọ̀rọ̀ àkọ́kọ́ yẹ̀ wò náà gẹ́gẹ́ bí mo ṣe sọ lára rú ìsọ̀rọ̀ sí ìgbésẹ̀ àwọn tó ń tẹ̀lé Nnamdi Kanu lára àwọn tó ń gbé yàmi tí wọ́n ṣe ọṣẹ́ fún ohun ìní ohun ọrọ̀ ajé àti ọmọ Yorùbá wà lára àwọn tó fara pa nípa rẹ̀ ṣùgbọ́n àwọn owó òfin yẹn ṣe wọ́n ní ta bá foró yanró kì í jẹ́ kó ró tán kì í ṣe bóyá ìlà àwò ṣùgbọ́n kì í ṣèjà tiwa. Túngbà tó bá dẹ̀ pé wá sọ̀rọ̀ bó la ṣe fẹ́ ta lè dá sí nípa wípé Afẹ́nifẹ́re sojú ọ̀rọ̀ pé Afẹ́nifẹ́re sojú àbí kò sojú kò sí ńbẹ̀ torí kì í sọ̀rọ̀ tiwa ká nírú kankan ọmọ Yorùbá kan nìkan ṣẹlẹ̀ tá a wá dákẹ́ tá a káwọ́ lọ́wọ́ tó sì jẹ́ pọ́nà ẹ̀tọ́ ló wà torí mo fẹ́ pé léyìí kan àwọn tó ń gbọ́ wa tó gbọ́ Afẹ́nifẹ́re arẹ́dì láti defend ọmọ Yorùbá anywhere anyhow. Mo ń bọ̀ jẹ́ nkanlẹ̀ ẹ̀kúta Afẹ́nifẹ́re ready láti defend ọmọ Yorùbá interest Yorùbá anywhere anytime and anyhow yẹn tó wà legitimate. Ṣùgbọ́n ọmọ Yorùbá ká fẹ́ defend náà gbọ́dọ̀ rí pé kì í ṣe pé ó mọ̀ lọ rán lu òfin pé ẹ má ṣe lẹ́yìn ẹ má ṣe tọ̀hún tó wà lọ ṣe. Ṣé mọ̀ pé gbogbo bí Sunday Igboho ṣe ń ṣe akíní tó kì í ṣe kó dédé pàdé Fúlàní ní ojú títí àbí lẹ́nu kìnìún kan kó sì wà máa sọ kọ́mọ kúmọ̀ gbó tàbí kọ́mọ kwádà àbísí. Ibi tí wọ́n ti sọ ṣẹ́ ibẹ̀ ni wọ́n lọ láti pé inú èèyàn kì í ṣe báyìí. Ṣé ìjà Sunday Igboho? Bẹ́ẹ̀ni. Nígbà tí gbogbo ọ̀rọ̀ ìdílé. Bẹ́ẹ̀ni mo sọ ká gbẹ́mọ abáyéwé nípa wípé ó níyànjú tá a gbà a gbẹ̀yànjú ṣùgbọ́n kì í ṣe gbogbo ẹ̀ la máa sọ níta torí pé gbà tí ọmọ ẹ bá ń sọ bí bàbá bọ́ síta ti ń sọ pé ṣé ẹ mọ̀ pọ́nmọ́ mi ẹnìkan tó náà ní kinní kan kó dàbá yìí mo ṣe fún kinní kankan kì í ṣe òbí tó jóbi dáadáa. Gbìyànjú. Bẹ́ẹ̀ ni a ṣe tiwa a sì dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run a wà lá irú àwọn tí àwọn bàbá wa irú àbá yìí náà làwọn bàbá wa ó fi kinní lé lọ́wọ́. Ọ̀nà wo lẹ́gbẹ́ Afẹ́nifẹ́re fi gbìyànjú yìí? a ní ìwúrí ló jẹ́ fún wa pé a ní akíkanjú bí irú Sunday Adéyẹmọ tí gbogbo yẹn mọ̀ sí Sunday Igboho
akíkanjú ló jẹ́, ẹni tí ẹ̀yàkẹ́yà tó bá nírú rẹ̀ tí wọ́n fi mú yangàn ni, bẹ́ẹ̀ ló jẹ́ fún àwa Afẹ́nifẹ́re. Nípa pé ọ̀nà wo la fi ṣe, kì í ṣe wípé orí atẹ́gùn báyìí ní mọ̀mọ́, torí tí ìgbà téèyàn ń ṣèrègùn nìyẹn. Mo ti mú àpẹẹrẹ kan sìn, mo nígbà tí bàbá wa ń ṣe nǹkan kan fún ìdí ọmọ rẹ̀ nínú àwọn ọmọ rẹ̀ nínú ilé àbí nǹkan kó wá máa bọ́ síta pé ẹ jẹ́ mọ̀ pé mò ń ṣe báyìí fáwọn ọmọ mi. Báyìí o, kì í ṣe pé Afẹ́nifẹ́re, kì í ṣe pé a máa sọ ìwọ̀n yẹn níta.